Picnic tẹ́lẹ̀ máa kó wa lọ. Wo kì í gbàgbé nǹkan ṣá. Mọ́mí àti friends wa lájọ máa lọ. Really? Ẹ̀yin àtàwọn ọ̀rẹ́ yín lẹ́jọ́ máa lọ. Bẹ́ẹ̀ni. Honey, òun ló ti gbọ́n yẹn o. Wọ́n ní àwọn àtàwọn ọ̀rẹ́ wọn ni wọ́n jọ máa lọ. Ìbí wọn nìyẹn wọn wá kó wọn lọ́nà àwọn àdàjọ lọ. Èmi kọ́ ni mo promise wọn. Ìwọ ló promise wọn ní outing. And that reminds me, honey, Monday ló dé tán yìí o. Kí la fẹ́ ṣe pẹ̀lú new policy tí wọ́n gbé kalẹ̀ lọ́fíìsì wa tí wọ́n ní ọkọ àti ìyàwó lè jọ máa ṣiṣẹ́ papọ̀ at the same time? Èèyàn ń ṣe nǹkan tá a lè máa sọ ń bíbá. Yéwándé, ẹ kó abọ́ lọ sí kitchen, ẹ lọ sí yàrá ìṣẹ́. Monday ti dé tán o, kí la máa ṣe? Kí ni wàá rò pé yẹn kó ṣẹlẹ̀? Ṣó mọ̀ pé you are still new in the system. Èmi dẹ̀ ti wà ń bẹ̀ tipẹ́. So mo fi pé ṣùgbọ́n as in owó tèmi ó tó wa láti máa feed and do other things in the house. And kò dẹ̀ easy fún obìnrin kó máa wáṣẹ́ kiri. Lọ́kùlọ́ náà máa fi lọ́yàn. It is not encouraging at all pé kémi fiṣẹ́ sílẹ̀. Ó yẹ kó yé ẹ. Bí mi ṣe rò ni pé as the husband èmi ló lórí inú ilé ìlọsíwájú inú ilé responsibility mi ni. Fine, owó táwa méjì jọba pa ojú kan náà lájọ ń ná sí, but báwo ló ṣe fẹ́ káwọn ará àtàgbọ́ tèmi bá resign fún ẹ kí ni mo máa ṣe? Mo máa wà nílé mo máa nurse àwọn ọmọ ni àbí kí ni? Then at the same time obìnrin ni ẹ àmì obìnrin máa ń rí ojú rere àwọn èèyàn ju ọkùnrin lọ. Ọ̀ní nǹkan tèmi fi pé ibi tówó bá pọ̀ sí ló yẹ ká mójútó o. Ibi tówó bá pọ̀ sí ló yẹ ká mójútó. Ẹ wọ ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe ròyìn ẹ o. Ẹ mọ̀ pé èmi tún súnmọ́ bọ̀dà dé ní dáadáa. Ààrẹ Èkó bóòní ṣé dáadáa ló dé? Àlejò tó fóònù wọlé kí ló ń tó rè torútorú báyìí? Àwọn jókòó mẹ́sàn-án olóru ẹgbẹ́ ọ̀tọ̀ rẹ̀ náà dáa. Ọ̀rọ̀ ọdẹ níyì ni kí dé níyì kọ́ bá àwọn òbí mo ti bí wọ́n mi kí ọjọ́ bí oògùn lọ́mọ ní kọ́ọ̀tì náà lù ayé ẹ̀ kó dé ìhálẹ́ kọ́lá gba àdúrà lẹ́rù mi ẹ̀ hálẹ́ kó dé ní kú sílẹ̀. Ọlọ́run ní jí ẹ ṣé sígbà tí dé ní yóò fún yín nǹkan sáwà ọ̀tọ̀ ojú yín ni ìyẹn àbáwá alágbà mi tó jẹ́ yín ìlọgbọ̀n pàápàá. Ṣé mo ṣe bẹ́ẹ̀ kó ẹ̀gbọ́n mi kọjá ṣé mo ṣe bẹ́ẹ̀ kó mo mọ̀ gbà kí mo fi ẹsẹ̀ rìn láti Ṣàngó mo fi rìn Ìbàdàn nígbà wọn kọjá ọ́sídẹ̀ẹ̀tì àkọ́kọ́ kí ẹ̀kọ́ lẹ́sẹ̀ èmi náà nìkan la gbé ẹ̀ tó ni mo ta sí àlẹ́ mi nígbà yẹn. Aṣọ ẹlẹ́gbẹ̀jẹ̀ dá kí ẹ̀ dá ní ara ẹ̀ ní ilé kí ọjọ́ mẹ́rin ní mẹ́tẹ̀lá bẹ́ẹ̀ kó jẹ́ mọ́ ọ̀rọ̀ mi lọ́wọ́ kí ẹ̀ kọ́ sí mi lọ́rùn ìpàlọ́wọ́ sọ̀rọ̀ kí ẹ̀ kí mi ní sùúrù. Dádì mo ti máa ń sọ fún yín kò sí pé tí yóò dáṣọ tí yóò lóde fi já. Níbi kí ẹ parí ẹgbẹ́ ìkómọ tó ń gbé má ṣe gbọ́ òkú tán kí ẹ ti sin òkú yẹn kòtò kí mi lọ́wọ́ wọ́n kí bẹ́ẹ̀ ayé mi ṣe ẹni bẹ́ẹ̀ fẹ́ yé èmi ò bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ o. Ẹ wo ẹni ọsọ ara yín o ṣé mi ọ̀tọ́jú yín tó gan pàápàá ni wo kí ni ìṣègbè níyì pàápàá mọ́mì
ṣé wọn kí mi ni mo súnmọ́ bọ̀dá mi dé nìyí mo dẹ̀ mọ́ ní ṣọ̀ṣẹ́ wọn as an accountant wọn kò lè fi ibi iṣẹ́ lè bẹ̀ yẹn kọ́ náà wọ́n ń bọ́ ní ìlú mo dẹ̀ ń ṣàlàyé fún lórí pé kan kí n ṣe pé ìyàwó wọn ló dé wọn mọ́lẹ̀ ọ̀rọ̀ anything káàgó márùn tó lù àwọn méjì ti jí iṣẹ́ bó ojú mi ló ń ṣe gbogbo ẹni mò ń jẹ́ kí dáàbì understand pé wọn ò fẹ́ listing. orí burúkú lọ́rọ̀mọdé gbàtẹ̀rẹ̀ orí burúkú lọ́rọ̀mọdé gbàtẹ̀rẹ̀ nígbìyànjú bá ti jí kiri ṣé ìgbà bá ti fi jí kiri ọjọ́ mélòó ló kù lórí mi ọ̀dà ẹ̀yà abáyọkù ẹ̀yọjú mi tẹ́. tí ọba ṣiṣẹ́ ibi kankan ibo ló fẹ́ owó fún yín àlẹ́ pẹ́kọ́ mọ̀ ṣiṣẹ́ ṣùgbọ́n nǹkan pàápàá wọn láàyè fún yẹn fún mọ́rẹ́ tó wá nígbà tó bá di pẹ́ gbọ̀n mi bá kú tó kó tó mọ̀ fa màálù kó tó mọ̀ dáṣọ kó tó mọ̀ pa àwọn èrò wá sí yìí kọ́ máa wá ìbò tiẹ̀ jẹ́ ẹ̀kan láàrin oṣù méjì kọ́ máa yọjú sí ẹ̀ kọ́ máa fún ọ ní tó bá fún kọ́ máa retí késàrì fò késàrì. báwo ni ẹni máa ń jèrè ọmọ tí a bá ní ìrìnlẹ̀ akatakiti kẹ́kẹ́ ọ̀rọ̀ de ìjẹsà akatakiti ẹ̀kọ́ gbà bẹ́ẹ̀ sọ bá ní. ẹ wò wọ́n náà ẹ̀jẹ̀ wọn sọ ilé ẹni pẹ̀lú ìyàwó ẹ̀ tẹ́ ń pariwo yìí o kí tiẹ̀ ní sẹ́ tẹ́ pé gbogbo orin tí kò ju pé yàwó fún lóògùn jẹ ìwọ̀n fún lóògùn jẹ wọ́n fún lóògùn jẹ. mi mọ tó bẹ́ẹ̀ má bínú. alẹ́ má bínú mi má bínú. ìrora ẹ̀bí ń bọ̀ lè ṣe ń pariwo báyìí ní ìsìn. mi má bínú máa kú sí ẹlẹ́rọ mi bínú bí bọ́ọ̀ mi ti rí níyà Jésù ló kì í yé jẹ òun mi bẹ́ẹ̀. ọ̀dà Jésù náà ni bí òun mú ní Jésù wá fún yín gan Jésù lórí nǹkan gidi fún yín. bí ó ti gbé gòmí nìyẹn máa lè máa lò. ìwọ náà tó bá dẹ́kun sọ fún mi mo dé níyì ààyè fún ni kó fún mo rí ẹni bó ti wulẹ̀ orí tí gbogbo wa kù táwọn wò ní ìsìn rẹ̀ sígbà tó bá wá kú tán sí ní ọmọ famọ̀ lúbò ní ọmọ daṣọ ìgbẹ́jọ dání ìyín kó máa yọjú sí wọn kó jẹ́ ẹ̀ka láàrin oṣù méjì ó ti tó. mọ́mì kò tiẹ̀ rí bẹ́ẹ̀ as an accountant wọn ò lè pabiṣẹ́ jẹ níjọ́ tí wọ́n bá ní ọ̀fun náà lè máa wà lé níjọ́ Sunday nìkan ló máa ń sábà wà lé òun ni kò fún dáàdì ẹ ní sùúrù ṣe ti gbọ́. ìyẹn náà dà tó bá ti ṣí sí ibi tí ọjà máa wà. dájì dájì mi ò. ọkọ ẹ ń kọ́ ó wà sá. ọmọ ń kọ́. fine sá. ó lọ́ọ́ iṣẹ́ lẹ́nu ni. irọ́ ìlú sátọ̀dé dáàdì mo ti mí sí i kọ́. inú mi bí nǹkan mi ṣe pẹ̀lẹ́ báwo ni. fine sá. ọkọ ẹ ò bẹ wá. irú ẹ̀ ó wà nílé pẹ̀lú àwọn ọmọ. ọmọ ń kọ́ ó wà sá. ṣé kò dẹ̀ sí ṣòro. ọmọ yín mà ló wá o tó lóun ní ọ̀rọ̀ tó ń fẹ́ bá wa méjèèjì sọ òun ló ń sọ fún mi pé òun fẹ́ fi ṣẹ́lẹ̀ o kóun ṣí supermarket. ń gbọ́. bẹ́ẹ̀ ni dáàdì. ó ti o ò lè fi ṣẹ́lẹ̀ bẹ́yẹn wàá rí i pé lè tó dálẹ̀ ó dúró déédéé ó rẹ́sẹ̀ wálẹ̀ kó tó di pé ó fi ṣẹ́lẹ̀ ni wàá dẹ̀ wọ́n ọmọ kan sí yẹn á bẹ máa mójútó. dáàdì àwọn colleagues mi tí wọ́n ṣe irú ẹ̀ àwọn ọmọ tí wọ́n gbà síbẹ̀ wọ́n jẹ wọ́n run ni torí yẹn ni mo ṣe ní kémi kúkú ṣe ti tèmi kí n dúró tì fún ara mi sá. orí yẹn sọ orí sọ lóòótọ́ ó dáńgbà yẹn bó bá dẹ̀ sí jẹ́ ipa tó bá fẹ́ káwa kó ń bẹ̀ nígbà tó bá bẹ̀rẹ̀ àmọ́ bá a ṣe máa ṣe. Thank you, sir. tó bá di pé o ti fẹ́ máa lọ ra àwọn nǹkan tó máa kó sí ṣọ́ọ̀kù láti kí n. ní kọ́kọ́ wà tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ṣé pọ́lísì ìjọba tí wọ́n sọ pé tí ọkọ àtìyàwó bá ń ṣiṣẹ́ níbì kan náà ìkànnù méjèèjì wọ́n á fi ibi iṣẹ́ yẹn lẹ̀ fún wọn. ṣé kò affect mi. ó tún ń gègé sẹ́yìn ni àwọn affect wa èmi àti àwọn mi ṣe ń debate lórí ẹ̀ lọ́wọ́ gan ní nísìnyí ọmọ. kí ni túmọ̀ kọ́ ẹ̀ ń debate èyí wo ni túmọ̀ debate kò ní debate inú náà kó lọ jòkó ni kí wọ́n máa ṣiṣẹ́ yẹn lọ ọlọ́run ò tó bẹ́ẹ̀ máyẹ̀ káwa tuntun má sọ ọ̀rọ̀ wa ilé nínú gbòòrò náà. ọ̀rẹ́ wa ọ̀rọ̀ pọ́lísì tíjọba sọ ẹ̀ pé kí ọkọ fi iṣẹ́ lẹ̀ fún ìyàwó tó bá jọ ń ṣẹ́ mi kan ó wá fẹ́ fi ibi iṣẹ́ lẹ̀ fún ìyàwó ẹ̀. kó o má jẹ ọba ẹ̀gbọ́n nígbà tó ń ṣe èdè ó gé mi ní pàdé mi máa gba ṣọ́ọ̀bù fún ìyá kò yí ẹ a máa wá nǹkan ṣe ń bẹ̀ ọmọ má bà wá jẹ́ ń gbòòrò ṣé máa ṣe yẹn kò possible. ẹ máa rò ṣàìmì àti àwọn mi akọ. sùúrù ìwọ ni kó fi iṣẹ́ lẹ̀ fún ẹ ní gbogbo sáfíìsì tó bá fún gbogbo tóbìnrin kọ́ kíchìn ló ti ń lò kó fi iṣẹ́ lẹ̀ fún ẹ kò sí kó ń rò ó má dìgbò sí wa ọwọ́ ẹ ló wà.
ẹ kú jókòó. má sì. ebi mọ̀ pé bàbá dúdú mo máa ń mu. mo kàn fẹ́ kẹ́ fi lè tẹ́ inú náà ni mo sọ oúnjẹ lọ́sùn tẹ́ bá ti jẹun tán ẹ lè mú bàbá dúdú. kì í tiẹ̀ sọ oúnjẹ ni mo bá wá bí lẹ́nìí jókòó. Fúnkẹ́. mo ń dá yín lóhùn. ẹ̀mí ló mú pé ẹ. ẹ̀mẹ́ta. mo gbọ́dọ̀ bẹ sọ ohun tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ mi ìdẹ̀ fẹ́ kó sọ pé torí àìlówó lọ́wọ́ ò ní gbọ́ sí mi lẹ́nu má jẹ́ ń ta ẹ jẹ èmi lè bẹ sọ ohun tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ má rò pé torí owó ni mo ṣe wá bíbá ilé ni o torí o ti gbogbo yìí pé gbogbo kíjọ́ tí n bá ti yọjú sí ẹ báyìí bùkátà ẹ̀ ni mo kó wá báyìí mo wá bẹ sọ ohun tó ń jẹ́ òdodo ọ̀rọ̀ èmi ni mo dẹ̀ lè bá ẹ sọ. bọ̀dá mi sàn kó tẹ fẹ́ sọ mí láìpẹ́ ṣe ń beat around the bush kò yé mi. ìjọ́ tí mo gbé mọ́tò ẹ̀ jáde ni mo àṣírí ẹ̀ tó wá tú sí mi mo ṣe wàá mọ̀ yìí pé bíntín ni tó ń ṣe fún mi bíntín báyìí bíntín ni tó ń ṣe fún mi. tí mo wá rí owó burúkú tí wọ́n san fún ẹ níbi iṣẹ́ ìbọn lélẹ̀. ẹ̀jẹ̀ bá ní bó ṣe lè kí wọ́n máa gba 180,000 lóṣù times 12 ó mọ̀ ti lé bí ọdún mẹ́jọ báyìí bí ọdún mẹ́jọ ló ti lò ó mọ iye tí yẹn tó bá kó owó ìjọ tó sọ pé tó kó joyè root abọ́kọ̀kú wàá ti kọ́wé ilé tó mẹ́jọ mo dẹ̀ mọ́ tí máa ṣe lórí ọ̀rọ̀ ẹ tó bá jẹ́ pé ká máa pè mọ̀lẹ́bí lé lórí ni tá a máa sọ ẹ́ sàrí báyìí tá a máa bẹ sọ tó ń jò tọ̀rọ̀. bọ̀dá mi ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn jàrí bọ́ọ̀lù ọ̀ni. How are you? Shewa, okay, sir. More okay. Uncle Ele. Ṣé wọ́n ti ṣe yín lálejò? Ó ṣe mí lálejò. Ṣé everything wà okay, ṣá? Mo wà okay. Mi fẹ́ dókè o. But Uncle ẹ sure pé everything wà okay, ṣá? Mo wà okay. Honey, pẹ̀lẹ́ ṣe wà okay. Ṣé kò sí nǹkan ní àárín wa àti Uncle Sharp because mo ń gbọ́ tó wọ́n ń lọ fatafata ńgbà tí mo wọlé lẹ́ẹ̀kan rẹ̀. Kò sí. Tí máa ń ṣàlàyé fún ilé ayé yìí ó complex náà. Kò sí bí ọ̀ṣẹ̀ lè tẹ́ ara yìí lọ́rùn. Mo ṣọ̀pọ̀rọ̀ owó náà bá wa bẹ́ẹ̀. There's no anytime tó bá ti bá nǹkan kan wá tó bá ṣe fún wọn wọn á pariwo tó bá ṣe fún wọn wọn á pariwo so kí ló dé tó kúkú ṣe fún wọn lẹ́ẹ̀kan kán lè mẹ́nu kúrò lọ́rọ̀ ẹ̀. àti inú mi dùn pé ẹ wá Jerry lóòótọ́ mi ò lówó o ṣùgbọ́n mo ní làákàyè pàápàá jùlọ ìrírí ayé ti tèmi níṣe tí mo délé ayé yìí kì í ṣẹgbẹ́ ti Fúnkẹ́ tí mi bá tẹ̀ rí ti ohun gbogbo tí mi fi ti ará àta kọ́gbọ́n ṣé ìrírí ayé ti ẹ̀yin tẹ́ jẹ́ àǹtí wa yìí gan-an ṣé kò tó kọ́gbọ́n ìrírí ayé yín lórí ọ̀rọ̀ lọ́kùnrin dé lórí ti bàbá Tọ́lá tẹ́ ẹ ná gbogbo ohun tẹ́ ẹ fi òwúrọ̀ ọjọ́ yín ṣiṣẹ́ fún tó dé lóyìnbó tán tó jayé sọlọ́pọ́n ṣé kò tó kọ́gbọ́n ni àǹtí mi ẹ̀sìn tẹ́yìn gùn tẹ́ dálápá lórí ẹ̀ ó làbúrò mi bẹ̀rẹ̀ sí gùn yìí o ẹ má bínú àǹtí
kì í ṣe pé bóyá mò ń rán yín létí tó ti kọjá. Má sọ̀rọ̀ ẹ lọ. Mọ́mì, ǹjẹ́ yìí mọ̀ yìí pé supamákẹ́ẹ̀tì tí ọmọ yín fẹ́ sí tó sọ pé òun fẹ́ máa fi tẹ́ iṣẹ́ òun nídìí kò dédé sí. Kí ló dé? Torí wípé wọ́n sọ fún wọn níbi iṣẹ́ wípé ìkan nínú ọkọ tàbí aya gbọ́dọ̀ fi ṣẹlẹ̀ ló ṣe fẹ́ sí supamákẹ́ẹ̀tì o tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di olóye agbọ́kọ lórí pàǹtẹ̀tẹ̀. Àǹtí, mo dẹ̀ ń sọ̀rọ̀ yìí mọ́mì mú ní yẹpẹrẹ. Fúnkẹ́ ń gbọ́. Sákẹ́ mi blame ni Ọlọ́run ọba ara mi ni mo blame èmi ni mo ní gbogbo ẹ̀bi ó yẹ kẹ́ wá bíbá kẹ́ máa sọ̀rọ̀ sí mi tí èmi ò bá mú yín gẹ́gẹ́ bí ọmọ ìyá tí mo fún yín ní access láti máa wọlé mi locals mi anyhow ẹni yóò ní máa wá rọ̀ fún bíbá yìí. ẹnu tèmi wá rọ̀. kí ni problem yín náà èmi mo ní kẹ́ má níyàwó ni problem ṣé èmi mo ní kẹ́ má níwà láti fi control obìnrin inú ilé ni kí ni problem yín ó ti jẹ́ pọ́kọ́wọ́ tó sá lọ lẹ́ máa fọkọ tèmi wé ẹ ṣọ́ra ni ò bọ́ ẹjọ́ tó lẹ́lẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ tó lẹ́ tó bá wọ́rọ̀ làárọ̀ rọ̀ kí ni problem yín ẹ wo ẹ fẹ́ràn ọkọ mi tẹ́gbàdé ti fẹ́ràn ọkọ mi ẹ mú lé yín ẹ kẹ́ ya gbé lé yín ni. ṣe ń gbọ́ bí Fúnkẹ́ ṣe sún mi nírègùn olówó ìrìnsọ lọ́rùn àṣírí ẹ̀ lógo ó ti fi ojú rẹ̀ orí tèmi mú ni. ṣé gbé lẹ́rìí kó tó lẹ́kọ̀ọ́ ní kò torí bọ̀ ni abọ́mọ̀pọ̀ délé ayé ṣíwájú ẹ̀ kí ló ṣe ẹ́ náà gbọ́ ló dìdàkudà báyìí Fúnkẹ́. gbogbo ìgbà tí má ti bá Fúnkẹ́ sọ̀rọ̀ ó ń fi ti dáàdì àti mọ́mì wé ti àwọn ọmọkùnrin tó wà ń tàǹsìn léyìí tèmi bẹ́ẹ̀ ń jẹ́ kó yé wípé àwọn ọmọkùnrin tó wà ń tàǹsìn wọ́n á já ẹ̀ṣọ́ lọ́pọ́n. ṣé orí tèmi ni ṣé tèmi yóò kọ́ ẹlẹ́kọ̀ọ́ ni gbogbo iṣẹ́ tí mo fòrọ̀ ṣe mo fi wọn lọ ìlú òyìnbó ni ìjọ bójú wẹ̀yìn wò mí mọ́ àdágbé àdáfọ̀ èmi àtàwọn ọmọ ni ìjọ lẹ́nu kankan àti ẹ̀ lásán fún ẹ torí ọjọ́ ọ̀la ẹ̀ Fúnkẹ́ ọkùnrin oṣẹ́ ni tó lè gbẹ́kẹ̀lé àtẹ̀sọ̀ ẹ̀jẹ̀ ká sọ kí ló ṣe ẹ́ náà. èmi ò fi irú ìwà yìí fi kọ́ ẹ̀ ìwọ wá ń pariwo mẹ́gbọ́n ẹ̀ tí ẹ bá mọ the other side bàbá yín ẹ hate bẹ́ẹ̀ ni nítorí pé gbogbo àwọn ọkùnrin tẹ̀ ń wò yìí ìkan náà ni gbogbo wọn. Fúnkẹ́ ọ̀rọ̀ tèmi ò pọ̀ ó bó bá dáa kò dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bó bá sì jẹ́ òdì kejì má sọ pé èèyàn kan kò sọ fún ẹ o ọ̀rọ̀ ló ń gbọ́ lọ́tún ló sì yàn bó dá ni o bí ò dá ni o ó kò sọ wẹ̀ ẹgbọ́n náà. mọ́mì tílé òbí. ayé iṣẹ́ ilé ṣe òwe tábàrí ní. ìwọ ọ̀rẹ́ mi ṣé o fẹ́ kí n parọ́ fún ẹ lórí ọ̀rọ̀ tó sọ kalẹ̀ yìí àwọn ọmọ ẹ̀gbọ́n ẹ̀ kì í ṣe pé wọ́n fọ̀rọ̀ bẹ́gbọ́n wọn wí o wọn ò fi ọ̀rọ̀ bẹ́gbọ́n wọn wí rárá ìwọ gangan náà ń pòwí ọ̀rọ̀ wọn ìwọ gangan náà ń bá wí bẹ́ẹ̀ ni mo sọ bí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ ni ṣó wá tọ́ sí àwọn ọmọ ẹ̀gbọ́n ẹ̀ lẹ́nu kó máa fi ọ̀rọ̀ tiẹ̀ ṣe àkàwé kò sí ọmọ ìyá tó jẹ́ bá mi dánrú ẹ̀ wò ká má ti sọ̀pọ̀ ọmọ ẹ̀gbọ́n bí eégún bá dán wò á dèèyàn èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ̀ irú àṣà pálapàla òṣìwò nìyẹn. tọmọ ìyá lèmi lọ sí. ọmọ ìyá wò ṣé ọmọ ìyá kan wà níbì kan mọ́ kò sí ọmọ ìyá kankan níbì kan mọ́ ṣé o rò pé wèrè làwọn Yorùbá tó pòwe ni wọ́n ní àjùmọ̀ bí òkan tàánú ẹni Ọlọ́run bá rán sí ni nìkan ló ń ṣe ni lóore mi ò bá mi dánrú ẹ̀ wò á dán tán èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ torí ẹnu ọmọ ẹ̀gbọ́n ẹ kò gba ohun tó ń sọ fún ẹ yẹn ṣé bí ìyàwó wà mẹ́ ṣó sọ̀rọ̀ sí kò lè mọ̀ pájọ ọmọ wọn ni kò sóní tọ̀hún kò sí tó lè bá mi dánrú ẹ̀ wò á dán tán. ṣé wípé èmi ni wọ́n bá wí. èmi ni wọ́n fi ọ̀rọ̀ ògùn lára. tábàrí nínú ayé owó yẹ ká ṣọṣe gbogbo wa la ọrọ̀jọ́ ó jiyàn. Honey. Yeah. Ó sọ̀rọ̀ mọ́ ni. Kí ló tún fẹ́ kí n sọ? O ti give gbogbo reasons ẹ. Èmi náà dẹ̀ ti bí ṣe máa move on lèmi rò ń tẹ̀mí. Màá resign for it, okay? That's what will make you happy, no problem. Onígbà. Gbà náà. Kí ni ẹ? Wá tẹ̀ ṣì gbà náà.
resignation letter mi nìyẹn. Irọ́. It's not true. So you're actually going to resign? Tó bá jẹ́ nǹkan tí màá ṣe nìyẹn, tó máa jẹ́ kí peace reign nínú ilé wa, tó máa jẹ́ kí inú ẹ̀ dùn àti èmi náà. So be it. I don't know what to say. Thank you. Oshego, thanks so much, darling. Ilẹ̀ káàbọ̀ ọjọ́ mẹ́ta. Ilé wa. Bíbí ni. Ọmọ ọ̀dọ́ yín kọ́. Mo rán níṣẹ́ ni. Ṣé kò sí? Kò sí. Ẹ wo àǹtí mi. Ẹ̀yin mo wá rí o. Ǹjẹ́ mọ̀ yìí pé bẹ́ẹ̀ ṣe bá burú mi sọ̀rọ̀ tó lọ́jọ́ yẹn kò gbọ́ sí lẹ́nu o. Ṣé mọ̀ kó ti lọ fi sẹ́lẹ̀? Òye tèmi dẹ̀ ń rí lórí ọ̀rọ̀ yìí bó ṣe ń bá a lọ yìí ó máa kábàámọ̀ o. Ṣé rí bí ẹ̀yin àti mọ́mì bẹ́ẹ̀ ṣe máa jáde sí ọ̀rọ̀ yìí torí nǹkan tèmi ń wò yìí mi rò pójú lásán lọ́rọ̀ ẹ o. Ẹ má wòran o. Ẹ má wòran àǹtí mi o. Àǹtí mi. Àbúrò mi, kí lẹ tún fẹ́ kí n ṣe? Kí ló tẹ tún fẹ́ kí n ṣe? Ṣé kí n tún lọ o tún wá sí o tún wá fẹ́ gbé mi lọ léyìn kó tún fẹ́ mú mi gbọ́rọ̀? Ìwọ náà ló wá ń jọ sí tó ní máa bọ̀ kí wọ́n lọ bá yín dá sọ̀rọ̀ tí mo dé léyìn tán tó jẹ́ pé ìwà àtàbù rẹ̀ tẹ bẹ̀rẹ̀ sí ní fi mí ta yín tẹ̀sọ̀ mí di toothpick kalẹ̀ tó jẹ́ pọ̀rọ̀ ọkọ mi lẹ gbé hánu. Ṣé kí n tún ká lọ ń sìn? Tí mi dẹ́ jókòó bẹ́ẹ̀ tí ò rí nǹkan kan sọ sí. Ṣé kí n tún ká lọ ń sìn kẹ́ tún lọ sọ nǹkan mi fún mi? Ẹ wò ẹ jẹ́ n sọ kọ́kọ́ fún yín ẹni tó ṣu wọn lòun ló gbàgbé ṣọ́rẹ́ ẹni tó kò gbàgbé o. Tí ìṣòro kan bá dé bá yín nínú ẹbí yín ẹ jọ̀ọ́ ẹ gbìyànjú kẹyanjú ẹ̀. Èmi náà bímọ tèmi ò tó wà nílé ọkọ kò dé fi ìṣẹ́jú kan fún mi ní wàhálà. Ṣé ẹ ti gbọ́? Ẹ jókòó sílé yín kẹrán ìṣòro ayé yín. sáré ṣàlàyé ẹ̀ fún yín. ṣáwó ẹ wò àfà àbúrò mi ọ̀rọ̀ àbúrò mi mo bá wa ọlọ́run kẹ bọ́lọ́run ṣe kẹ́yàn. alhamdulilayi. ṣùgbọ́n bọ́lọ́run ṣe wá kẹtó àfà ìjànfààní kankan lára ẹ̀. gbogbo ìgbà tí n bá ti gbé bùkátà mi déwájú ẹ̀ báyìí fúnra lọ́wọ́ kan tàbí èkejì ogun ọkọ mi ni ó máa rán mẹ́nu. ṣẹ́rí àfà bẹ́ẹ̀ sì wá bá mi ṣe káàárín òun àti ọkọ ẹ̀ kó dàrú tí ó fi ráyè gbọ́ tèmi. A'udhu billahi minash shaitani rajim. ṣé n tó fẹ́ nù. n tí mo fẹ́ nìyà fa. bá jẹ́ n tó fẹ́ ká ṣe nù èmi náà ó jọ ọ lójú á bẹ̀rẹ̀ láti ibi pẹlẹbẹ ni jẹ́ n wọlé kí n fún ọ ní kankan náà kọ́ rẹ̀ dánwò. Inú bólẹ̀ tí ń bọ̀. Blessing. Ọmọ kọ́sítọ́mà mi dẹ̀ ni wọ́n o. Ó mọ̀ wọ́n. Mo mọ̀ wọ́n. Kí ló ṣe? Ìjọ́ wo ló ti bẹ̀rẹ̀? Nígbà tá à ń padà bọ̀ láti lẹ́sìn. Kí la máa ṣe báyìí? Kò dẹ̀ sí kẹ́míìsì kankan tó sì. Wo jẹ́ kí n máa gbé wọn lọ sí kílíníkì wa. Ó mọ̀ wọ́n dáadáa. Mo mọ̀ wọ́n, má lọ fi yẹn sọ fún màmá wọn. Ọ̀rẹ́ mi bá mi gbà. Ó yá pẹ̀lẹ́. Sọ́ọ̀rì ẹ́. Ìwọ máa bọ̀ wá wọlé síwájú. Lọ jókòó síwájú. Ó ga ọ́. Mo ṣe máa sọ fún màmá wọn. Màmá pè é.
bẹ́ẹ̀ ni wọ́n lọ́rọ̀ mi. Kí ló ṣẹlẹ̀? Dókítà, bí mo ṣe ń bọ̀ sí mo pàdé àwọn ọmọ méjì kan. Inú rẹ̀ yọkan nínú wọn. Mo wá assist wọn, mo gbé wọn wá sìn. Pé kẹjọ kẹ́ bá mi attend sí. Mi lè dúró, mo ti late, mo ń jáde lọ. Dókítà, ẹ jọ̀ọ́ 1 minute. Calm down. Dr. Debo wà nílé attend sí wọn. Ibi tí èmi ń lọ mo ti pẹ́. Tó ti yẹ. Attend sí wọn. Dókítà, báwo wà ní? Tó bá máa fi jíǹsì ẹ̀yà rẹ̀ máa balẹ̀ àti fún treatment. Ẹ ṣé sà. Staff, ṣé ẹ ti get in touch pẹ̀lú àwọn parents wọn? Ibi tí mo ti gbé wọn lẹ́ẹ̀kan yẹn, ọ̀rẹ́ mi sọ pé mọ́mì wọn pé kọ́sítọ́mà wọn ni wọn kó máa pè wọn. Ok, ó bẹ̀tà. Ẹ ṣé sà. Báwo ni? Ó sọ pé o mọ nọ́mbà mọ́mì àti dáàdì ẹ̀. Jẹ́ ká lọ pè wọ́n. Ẹ sáré lọ. Ẹ jẹ́ ká sáré ṣe ìpẹ̀lẹ́. Ẹ ṣe dọ́kítọ̀. Hello. Ẹ káàsán. Yeah, ní ìlú sọ̀rọ̀. All right. Ṣé kò sí o? Rọ̀mọ́lá mi kí ló ṣe? All right, kí ni mo bá address ọ̀dọ̀ yín? Yeah. Glorious College. Clinic. All right. I'll be there in a bit, yeah? All right, I should go. Yeah. Ó máa ń ṣèjọ̀gbọ̀n ẹ́ àti ó máa jẹ kéèkì jẹ chocolate. Àwọn ọmọdé tó ṣèkì ara ẹ̀ ṣó ti gbọ́ kó lò pẹ́ dáadáa o. Excuse me. Here's my card. Like, tẹ́ bá fẹ́ keep in touch. Ṣé mo lè rí tí náà? What do you call dog? Kí lẹ máa pè dog ní Yorùbá? Mo ti sọ fún ẹ, ó láti mọ bó ṣe ń kọ abidi dé gbé kó tó lè get àwọn ọ̀rọ̀ tó máa kọ tẹ̀lé wọn. Ok, irú bí ajá bí bàtà tó bá ti mọ àwọn ọ̀rọ̀ yẹn ní kọ̀ọ̀kan ó lè mọ àwọn ọ̀rọ̀ tó tẹ̀lé wọn. Madam Erinko, ibo lẹ mọ abidi dé? Ọtúnmọ Adéjì. Oh sure. Kí lẹ máa pè é? Coming. Fẹ̀yìntọ́lá. Get you. Àti kí lẹ máa pè é? Hey girl, báwo ni? My baby. My baby always. Ọmọ dájú tó bá ti rí bàbá ẹ̀ báyìí kò wọ́n yàn. Báwo? Olóyìnbó ni ìdájọ́. What's up now? Oníbàwọ̀. Báwo ṣọ́ wa? Báwo ni Bíto lọ? Mo lọ, wọ́n fún mi lówó náà mo dẹ̀ fi sí àkáǹtì. That's cool. Bẹ̀rẹ̀. Èmi gan ìgbà tí mo jáde lẹ́ẹ̀kan, mo sọ fẹ́ tẹ́lẹ̀ pé mò ń bá agent kan sọ̀rọ̀. So ó wá mú mi lọ sí ibì kan tá a ti kọ́kọ́ lọ tẹ́lẹ̀. Tí wọ́n kan bá rí shop yẹn. Area tó wá is centralized. In fact,
very big warehouse ni tẹ́ bá kó ọjà 2 million síbẹ̀ ó ṣe ń so bóyá kájọ lọ check ẹ̀ tó bá fẹ́ ṣe kàn lè sáré ṣe then káwọn ọmọ fi sáré parí ọmọ ọkàn ọmọ kẹ́kọ̀ọ́ máa rọjà síbẹ̀ lókè náà. my dear ṣe ti jẹun ṣe wa okay. àwọn ọmọ ẹgbẹ́ yóò bá ra wo wọn mọ abidi dé bì wọn tún mọ ajá bíbàtà nítorí wọn kọ àwọn àsìkò ìgbà tó yẹ kó wọ gan òyìnbó ló máa sọ sí wọn. ìwọ tó jẹ́ bàbá wọn ìwọ kọ́ ló ń sọ centralize nísìnyí. wọn mọ anyway alright so ìta máa kọ́ sí abidi tí mo ń kọ yẹn ẹ ní ìdá tí mo because ẹ bá ti mọ abidi yẹn dẹ̀ ẹ máa lè sọ àwọn ọ̀rọ̀ tó kù ní Yorùbá ẹ lè kọ wọn sílẹ̀ madam ṣe ti ready alright so you write abidi títí dé gbé. Ìyá kásán. Dẹ́ni ló ń sọ̀rọ̀, ta ló ń sọ̀rọ̀? Àǹtí ìbídùn ẹ kásán. Ṣàlàáfíà ni. Ó wà lálàáfíà. Ẹ ṣé gan ẹ kú tọ́jú ọjọ́. Àdúgbò bó lẹ wá sí? Okay, because my husband went for a complimentary card. That was Gina's office, many. All right. Emishima office, like in the next 2 hours. But at a valley drop by, let's you drop your phone. So that me ali mulofonile to back convenient for you. All right, Eshegon, I'll be expecting you. Thank you. ó tún kọ yẹn sí kúnúbètè. àbí ṣe ìyẹn nìyẹn kẹ́kọ̀ọ́ fi ṣe sùúrù káfẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ náà. sọ́nà ètò. àbí kí la ti kọ síbẹ̀ tẹ́lẹ̀. ọmọ mi tọ́ítọ́í ṣé anáfáná ló wà bí mo ṣe wà nínú ní. bí o ti fi ọmọ mi tọ́ítọ́í sí ìsàlẹ̀ yẹ ọ̀wá láàfin ọmọ kúrúbètè yẹ síbẹ̀. bàbá àṣìírí níbo ni. ọ̀nà mi ló di mẹ́nu. ó pẹ̀lẹ́. ọ̀nà mi ló di mẹ́nu. ṣé dáadáa mọ̀ bọ̀. báwo dájú mẹ́nu mọ̀. ẹ kú sẹ́. mọ̀ ṣe tiẹ̀. bá mi fi. àwọn ọmọ ṣe ra lálejò lọ mọ̀ ṣe tiẹ̀. nínú àpò. àwé máa kọ wọn mẹ́kọ iṣẹ́ wọ́n rọ̀ mí. gbẹ́dẹ́ yìí sí nẹ̀kọ́ jẹ́ kí mi. àwa náà ń jẹ́ inú owó rẹ ni mọ̀mọ́ pẹ́mi rẹ̀ mú gbé. kẹ́ra fẹ́ fojú sunkún bàbá rẹ̀ kí ó fowó ránṣẹ́ sí mi kọ́ bọ́ jẹ́ mi kú o pé nídìí owó kọ́nìyàn bá jíṣẹ́ jìyà lórí ọmọ ẹ gbọ́dọ̀ jèrè ọmọ ní o. bàbá náà ọjọ́ mi jẹ́ wọn ọmọ o. bàbá náà jẹ ọmọ ó kú lójú bàbá náà ọmọ kú lójú bàbá náà ọmọ ó kúkú ọmọ náà lójú bàbá náà ó kúkú ọmọ ó fojú sunkún náà. kọ́mọ owó kò mí o pàmì kò mí sí. ó kó kòkó kò mí. ẹsẹ̀ lẹ́ẹ̀bà léèrùn jẹ́ oníbàárẹ̀ kí mi mọ́ jẹun ọmọ ẹsẹ̀ láwọ́ rẹ̀ ó síbẹ̀ kí o fi kọ́ mọ́ sí ibi tó bẹ̀yẹ̀ náà. ẹsẹ̀ ló wú nínú ẹsẹ̀ lémi o. ẹsẹ̀ ló wú nínú. bàbá ṣe rè ṣé Yorùbá náà kọ́ ni àbí ìbò. gbogbo náà òyìnbó ló fi mí kọ́. gbogbo náà náà gbogbo náà. èyí tó wá pé Yorùbá ni bá gbé kú ọ. èdè kan wà tó hàn tún bẹ́ẹ̀ ni. dúró kéèyàn bá fẹ́ sọ wípé kí mo bá wí ọmọ mi o gbẹ́dà kí mo mi kọ̀ lọ́rùn o ẹ̀dùn mọ́ mi nínú o kí mo lè fẹ́ sọ lédè òyìnbó kí mo bá fẹ́ fi mi dẹ̀ yẹ sí kí mo bá fẹ́ ṣe mi dẹ̀ kí ni màá fi bẹ̀rẹ̀ rẹ̀ gángan. irọ́ mi ò wọ́n mi fẹ́ dá sọ̀rọ̀ létà ni rárá mi ò fẹ́ dá sọ̀rọ̀ wẹ̀tẹ̀ kọ́ rárá. bí a dá wà fún ọ. ẹni bá tẹ́rí sí wẹ̀tẹ̀ ká ìtọ́ bá kà kò ní dèrè ọmọ tó bí. ìwọ ọmọ yìí nítorí Ọlọ́run. kí
ni máa ń ṣe ẹ gan-an kí ni ṣe wo ọmọ yìí ó fẹ́ kó bá mi ni a fún ẹyin nǹkan pé kò lò ó lòlò kí ni ṣe ẹ gan-an ṣé wọ́n rò pé máa rí nǹkan tó burú lẹ̀ kí ní kò tọrùn bọ́ ni. mọ́mì ní yóò lẹ́ni gbogbo wàhálà tẹ́ ń sọ yìí ọlọ́run kò lẹ́mí ẹ̀ kò lójú kòkòrò obìnrin kò ráyè gbogbo nǹkan tẹ́ ń sọ yìí torí bẹ́ẹ̀ mọ́ ni o. wọ́n sọ bẹ́ẹ̀ kò lójú kòkòrò ìwọ ò fẹ́ mọ̀ pé gbogbo àwọn ọkùnrin ìkan náà ni wọ́n ni wọ́n ṣe trust ìwọ jẹ́ kí ọwọ́ ọwọ́ bá nǹkan tán lé ná kó tẹ̀lẹ̀ tútù wọ́n máa já síta ni ìwọ gan-an ò ní mọ̀ pé ò ní recognize wọn mọ́ tó bá sọ fún epo ọkọ èrè wá ní ṣẹ́bi tí mò ń bá gbé lélẹ̀ ni. ẹ wo so tí bá ṣàtìlò inú yín máa dùn. mi ò ṣe ní dùn. mi ti láìpẹ́ wàhálà jù ní ìtòjẹ́ pé kò ráyè ẹni kankan ẹni tí ò lẹ́ni wàhálà kí ṣàṣe kí ni wọ́n dùn. iṣẹ́ ọkọ mo ti ṣàṣàlàyé bó ṣe máa lò fún ẹ má ṣì lò ó jókòó kí ni ìṣe ẹnu àrùn fẹ́ gbèsè mi mo fẹ́ tọ́ wò ni má má kó bá mi àbí kí ni gbogbo eléyìí má ṣì lò ó mo ń wọ̀nà má ṣì lò ó má kó bá mi torí ọlọ́run o bí ṣe ní kò lò ní kò lò ìwọ náà tó bá ti lò bí n ṣe sọ yẹn wàá gbà ṣé wọ́kọ̀ ẹ ó máa wá kú tẹ́ǹpàdì tí ẹnìkan ló máa ṣe. That's my girl. My mommy. Okay. Kò tètè tó ti gbọ́. Bye my love. Pàdé mi, àsìkò iṣẹ́ fún ṣẹ́jú. Ẹ kú jókòó. Báwo ni? Ọmọ ẹ̀. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ dẹ̀ kú tọ́jú Rọ̀mọ́lá, ọ̀rẹ́ mi àtàtà. Rọ̀mọ́lá máa ń ṣe ìjọ̀gbọ́n tiẹ̀ ń bẹ̀ yẹn. Àti gentle girl yẹn Yéwándé. Yéwándé mi náà wà ń bẹ̀. Okay. Báwo wà ní mo ti gbómi rice kan àbí òkèlè lè máa like. Ìyẹn ò lè jẹ́ mi o because torí òun gan gbé area yìí ló jẹ́ kí n ní gbàtẹ́nílé yín súnmọ́ bí pé kí n check and as a matter of fact mo ní èmi àti ìyàwó mi láti jọ débì kan so mi kàn ní fẹ́ máa dá dúró sílé bẹ́ẹ̀ but you know there's always a next time. jẹ́ yan ni àti rẹ́jì láti. Ẹ kú jókòó. Ọ̀rẹ́ mi mi ìtànkù Adéníyì tí mo sọ fún ẹ pé dáàdì Rọ̀mọ́lá ń jọ yẹn. Àwọn nìyẹn. Ẹ káàsán o. Ẹ̀làkúṣọ́ ọ̀rẹ́ mi nìyẹn Délé lórúkọ tí a. Ẹ káàsán Jùmọ̀kẹ́ lórúkọ tèmi. You're welcome. Ọ̀rẹ́ mi ò sóúnjẹ fún wọn ni. Wọ́n sọ pé àwọn wà òkè. Àwa máa lọ́sùn. Kíákíá ni. In fact ọ̀nà pọ̀ ni but there's always a next. Ṣé wọ́n ló ṣe? Àìlà ni wọ́n ló ṣe. Ṣé mo pé ní ìlòpọ̀ mọ́ mi? Ayé mi ní ìlòpọ̀ mọ́ mi. Ẹ wo ẹ̀ka lẹ́tà ìbámu nífẹ̀ẹ́ ló sẹ́yìn. Ní yóò dé sọ fún mi, wọ́n dé mọ́ mọ́ mi. Mr. Délé. Kí ni? Ta lẹni tó kọ lẹ́tà ilé iṣẹ́? Kí wọ́n kọ síbẹ̀? Tí o bá fẹ́ fi ojú sunkún ọmọ. Fúnkẹ́, ìwọ náà gbarú lẹ́tà yìí. Nígbà wo lẹ gbarú lẹ́tà báyìí? Mo ṣe rí ni. Mọ́mì, àbúrò bàbá bẹ́ẹ̀ ló kọ́. Wọ́n kọ lẹ́tà sí Níyì. Wọ́n ní tó bá fẹ́ fojú sunkún ọmọ. Ó dẹ̀ dákẹ́. Níyì, ìwọ gbarú lẹ́tà báyìí. Náà sọ fún ẹ pé tó bá fẹ́ fojú sunkún ọmọ. Mr. Délé. Níyì, àbúrò ta lẹ ló kọ lẹ́tà? Àbúrò bàbá ẹ̀ ní. Mr. Délé, ẹ wo ọ̀rẹ́ yìí. Ẹ wo ayé ọmọ yín níta mọ́mì. Wọ́n ní tí wo bá fẹ́ fi ojú sunkún ọmọ. Ó dẹ̀ wò títí títí tó fi ojú sunkún ọmọ náà.
ta ló ń jágbà lúfẹ̀. bàbá wọn. àgbà lúfẹ̀. ta ni. gbọ́ èmi ò tẹ̀fẹ́ mi tó ń jágbà lúfẹ̀. ṣé bí wọn ni àbí bàbá ẹ̀. ó bá burú bàbá ẹ̀. èyí ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí kú nínú ilé wọn ni o. ọkọ̀ ẹ̀ balẹ̀ ọkọ̀ ẹ̀ balẹ̀. ṣe dreadlocks tó máa ń ṣe tẹ́lẹ̀ ó fi ìtẹ̀jẹ̀ lé lọ. Adéníyì ti wà used to mọ́ yẹn mo kàn sọ pé kí n change look mi this time around. Adéníyì ti wá yóò fẹ́ gan báyìí. ọ̀rẹ́ mi èmi gan ti yóò fẹ́ I am madly in love with him. ó ga o. if not pé kí ni. màmá sọ fún ẹ later. ṣé ṣáà ti ṣe tán. ó ti wà okay. ẹ ti láìkẹ́ báyìí. báwo lẹ tún máa padà wá báyìí. very soon. àǹtí mo expect ẹ̀yin náà. kò sí kúrò àmà dọ́dọ̀ yín ẹ jẹ́ wá lówó èló ni. 1000 péré ni. ṣé wàá wọ́n mi gan pé wá. ẹ jẹ́ pé o. ẹ ṣé o ó dàbọ̀. ọ̀wọ́n ọ̀rẹ́ mi ẹ̀kan tá a wà ní salon ó sọ pé if not pé kí ni. Jùmọ̀kẹ́ sórí Adéníyì ó love me gan-an èmi náà dẹ̀ love ẹ̀ but clause kan wà ń bẹ̀ clause ó like ìyàwó ẹ̀ gan-an ká tó sọ̀rọ̀ lọ ká tó sọ̀rọ̀ bọ̀ he's always talking about her. ṣé wò fífẹ́ married man ni. ó wù mí láti fẹ́ bẹ́ẹ̀ náà ìgbà tó dẹ̀ sọ pé mi ò fẹ́ mi ń kọ́ ó sọ fún mi pé tó bá yẹ kóun ti pàdé mi even 2 months before marriage òun àtìyàwó ẹ̀ bí mi lòun máa fẹ́ kọ́ sí mo ní everything mo care fún òun náà love me lòun ò lè marry second time kò lè níyàwó kejì yẹn ga o. so I just want to play the game kájọ ṣeré tó bá dé yà ọlọ́run aṣọkọ tèmi fún mi. àmì o. sáwọn lè pa ọmọ ọmọ mi nígbà kàlákẹ́ ẹ̀kọ́ àrí sí wàhálà ìrọ́ni mẹ́rin sọ́kùn máa gbó bí owó ògbó. ọlọ́sọ ìbọn ní jọ́ dákun sísì mọ́ bínú. ọlọ́rọ̀ wàláì ọlọ́rọ̀ sísí mi má bínú àìnílàákàyè ní paakú lọ. ọmọ wọ́n mi ní ojú ìyàwó ọmọ mi ṣé ìwọ ni ilé tó wọ ni àbí wọ̀nyàn ní ètò owó nìyàn bí mo ti yà á bí mo ti rí ọmọ kọ́ mi jẹ ni. ìwọ kẹ ìwọ dàgbé ìwọ máa ọgbàfẹ́ tó mi. àlẹ́ èbó yìí sọ ọgbàfẹ́ tó mi ìwọ náà wò mí o sọ ọgbàfẹ́ tó mi wò mí. bàbá jẹ́ tó kúrú lọ sakọ ẹ̀ bá dà tẹ́tọ́ gaba ni kò wọ́n sakọ ṣe ló dàbí ẹni tó súnké wọ́n ti ha gbájú. wo ìwọ́dà ẹ̀pàgùn ìjẹ̀gùn wọn yẹgún jẹ sórí ọmọ ẹ̀ nǹkan tó ṣe àṣìṣe ni. àgbàlagbà mi ò wà kò ní má gbé kalẹ̀ ọ̀rọ̀ àgbàlagbà mi ò sí wọjọ́ orí ní òní kò ní lọ́pọlọ ọlọ́run tí wàá ní jogún làákàyè fún kò yọ ò ní bínú sí ni àìlè sanwó rẹ̀ ní pa á lọ. sóòrè ètò sọ̀hún kì í ṣe pé ó fẹ́ pa ọmọ rẹ o mistake ló ṣe o ẹni tó gbéṣẹ́ fún ni ò jíṣẹ́ dáadáa o ẹni tó bá kọ̀wé òun ló síwèé kọ. ó ní kí ọmọ akọ́ mẹ́jẹ̀ kí bàbá òun ó kú ẹ tó sì lọ rè é gbéwé fún ó ti mú sẹ́pẹ̀ yìí ó bí ò mú sẹ́pẹ̀ yóò máa bùrọ̀ bí ò máa bùrọ̀ yóò mọ̀ gógóró ìyẹn ń dorí ìwé kodò ní ló fi sọ pé ọmọ rẹ ò kú ọmọ rẹ ò ní sọ́rọ́ ètò kù ọlọ́run kan fi ṣe bẹ́ẹ̀ ni ìbọn náà lọ fún wa. wọ́n wá dà náà kí ni ìyàtọ̀ nínú ìwọ̀n àti ẹni mo gbéṣẹ́ kọ ìwọ́n mi sọ pé òun gbádùn ẹ sì yàtọ̀ nínú ìwọ̀n méje èmi náà ní Amẹ́ríkà mo bẹ̀ nínú London wọ́n ti promise mi I must go bẹ́ẹ̀ ni mo sọ. olórí mo bọ̀ fún mi bẹ́ẹ̀ lọ́kọ̀ òun ló bá sí wàhálà yẹn kí ni màá fi kẹ́lẹ́ pọ́ mọ́ ọmọ mi ọlọ́run ọdún kọ́ ọdún ọdún kọ́. ta ló yẹ lọ sínú kòtò àníkàwọ́ ni ìkàwọlé ọ̀la wá sọ́lé oníyàn tó dùn ó dòbú ẹ ò ráyè ayé.
mi ò bá káàbọ̀ nǹkan mo ní tí mi ò bá káàbọ̀ nǹkan pẹ̀lú gbogbo nǹkan tí mo sọ fẹ́ o tún lọ sí abúlé yẹn lọ bá bàbá yẹn kí ló tó fẹ́ sọ mí lẹ́nu ni. Shut up because of what I do. She gave me money for 9 months. Oh, my God, somebody show. Can you money power? Mama, every goddamn person in here. So jẹ́ gbẹ́mẹ̀ lákẹ́sẹ̀ yé ṣe rẹ̀ léṣe wọ́n máa pariwo ní àwọn fámìlì ẹ̀rù mímọ̀ pé wọ́n lórí fọwọ́ rẹ̀ fa nǹkan sè tó bá wọn máa pariwo adé ní ìkọ́ káàkiri ó jẹ́ lọ sọ orí ara ẹ̀ kó má lọ forí ara ẹ̀ gbégbèkúgbè. Mo ní ìlànà àwọn adé ní wọ́n ní ṣe oríire bó ṣe pa ọmọ gbogbo ló máa kú one by one wọ́n ní ṣe oríire. bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ ọjọ́ tó bá máa lọ pa àwọn fámìlì ẹ̀ wá kọ́ wá rí ẹ kọ́ tètè mọ̀ nǹkan tó ń dá sílẹ̀ because tó bá tó ọwọ́ òun ò ní ka mọ́. ṣé gbogbo ilé ìjọsìn yìí kọ́ ni máa kó bá ó bọ́. Àṣẹ̀bẹ̀rẹ̀ ní ti bá dìbò máa ọmọ mẹ́fà gbogbo wọn wọ́n ti dá gbogbo wọn àjẹ ní ṣe oríire wọ́n ti pa ọmọ mi wọ́n máa pa wọ́n dàbí ní wọ́n ní ṣe oríire. ọmọ méjì mà ní Fúnkẹ́ bí ikán mà ló kù ẹ sì dákẹ́ ẹ ṣe nǹkan kan ẹ ń wòran nígbà tí mo ti ṣàlàyé gbogbo nǹkan tí mo gbọ́ lẹ́tà tí mo fojú mi rí ìwọ ogun tí bàbá nífẹ̀ẹ́ ń gbé ẹ dákẹ́ ẹ wò. wo arábìnrin má dọwọ́ wú lẹ́yìn ni o ọgbọ́n tí mo sọ fún ọ mọ́nù ní mọ́ máa jẹ́ o níwọ̀n ìgbà tá a ti wádìí tá a sì ti rí gbọ́ pé ìdílé Adéníyì ni ẹ ti ń kógun ja ọmọ tiwa ìwọ fi nílẹ̀ kọ́ lọ́wọ́ náà nígbà tí Ṣàngó bá ń fa igi tútù yánu gbọ́ tó ń fa igi gbígbẹ ya ńgbà náà yẹ igbó ọ̀rọ̀ pọ̀ ń gbàlejò ọ̀rọ̀ tèmi wọ́n lẹ̀ ọgbọ́n bọ́ọ̀ bá rọrùn sùn lóòótọ́ wọn ń kọ́ lọ sùn wàá rí. kan gbé yàn wá under 5 minutes pẹ̀lú orí fífọ́ ó dárí orí fífọ́ kẹ́rẹ́ máa sọ fún mi pé ìyàwó mi kú nísìn. ibo náà ti máa ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. kọ́ nípa láti máa pànìyàn ṣùgbọ́n láti máa gba ẹ̀mí là. No, I'm going to take this up. I'm really going to take this up, okay? Ìbò sí rẹ̀ o, ayé òyìnbó ti ń kọ̀rọ̀. ń gbọ́ ṣé lóòótọ́ ni ìyàwó nǹkan ní ìkú. àṣírí nìyẹn o. ìgbà wo ni tọmọ wọn ṣẹlẹ̀ náà ìyàwó wọn náà tún wá fòṣánlẹ̀ ó tún kú. eléyìí terrible. ẹ dúró náà ṣé accident ni àbí báwo. ẹ dúró náà ṣé nǹkan tó ṣẹlẹ̀ yìí ṣé kò ní kó bá live ọ̀nkù ní ìṣà torí àwọn àtìyàwó wọn yìí wọ́n lọ́ọ̀bù ara wọn gan tó dẹ̀ máa ń tẹnumọ́ pé àwọn ò lè fẹ́yàwó méjì láyé àwọn. ìbídùn láti ìgbà tó ti ṣẹlẹ̀ ṣé ìmọ̀ èjì communicate ara yín ṣá. communicate George gbọ́ láti gba ẹ̀ kò ṣùgbọ́n sọ̀rọ̀ lọ títí náà mo dẹ̀ pín láyẹ̀ kò lọ ó ti wá switched off. kò lọ. àánú man yìí máa ṣe mí o. ìbídùn jẹ́ kí n rí ẹnu ilé. jẹ́ n rí ẹnu ilé. Jùmọ̀kẹ́ mò ń bọ̀. Ọ̀rọ̀
ṣẹ́gi máa já ọdẹ lọ ọ̀rọ̀ wọn ni. Ta ló yẹ lọ sínú kòtò àníkàwọ́ ni. Ìkàwọ́ lé ọ̀la wá sọ lé oníyàn tó dùn ó dòbú. Ẹ ò ráyé ayé máa ní ìka. Ènìyàn dúdú àbínú dúdú. Ènìyàn ìkà àbíkà. Ayé ń dúró ẹ̀gbọ́n. Ta ni ṣe mí ọ̀hún ẹ̀gbá ni? Ọ̀rọ̀ máa dá ní ọ̀hún ẹ̀gbá ni. Ìbò sí rẹ̀ ọ́ ayé ẹ̀wọ̀ ìbò tí ń kọ̀rọ̀. Ẹ̀ṣọ̀rọ̀ ńlá tó ń tán èyí máa lé. Ẹ̀fọ́rọ̀ inú bá nǹkan jẹ́ ìkà ayé. Ọlọ́rọ̀ inú tí yín máa pọ̀ àbí kí ńlá. Ẹ máa ká wọlé rí ọjọ́ ní ọ̀rọ̀ kẹ̀yà gbọ́ etí yín lè. Ohun tí mo fẹ́ kí ó yé gbogbo wa ni wípé àjò ní ilé ayé yìí jẹ́. Bó tilẹ̀ wù kí a pẹ́ tó ní ọjọ́ kan ni a ó sì lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba tó dá wa. Ìyáàfin tí ó dágbére kìí ṣe wípé àìmọ̀ṣe ẹ̀, àmọ́ mo fẹ́ kí gbogbo wa kí a gbàgbọ́ wípé ó dára láti máa wá síbi ìsìnkú ju bí ìgbéyàwó lọ. Ẹ wò ránṣẹ́bìnrin báyìí, ó ti dágbére fáyé. Èyí ni Ọlọ́run sọ wípé erùpẹ̀ ní àwọn ṣe kí ni o, àwọn padà dé erùpẹ̀. Ohun gbogbo tí a bá ń ṣe kí a máa rántí pé ẹjọ́ ń bẹ ní ọ̀run. Ó ṣeé ṣe kí ìránṣẹ́bìnrin tó lọ ìkó ti ní àdéhùn pẹ̀lú ẹnìkan lọ́tún àti lọ́sì. Ǹjẹ́ ó lè ṣíkà àdéhùn náà mọ́? Ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá wà níbẹ̀ nígbà tó ń ṣe àdéhùn náà, bóyá dúró ọkọ ìyàwó, ẹ̀tọ́ rẹ̀ ní kó ṣe kí ni o, kó mú àdéhùn náà ṣẹ. Ẹ jẹ́ kí a máa gbàdúrà láì sinmi, nítorí pé ọjọ́ kan ń bọ̀ tí a ṣe kí ni o, tí a kọjá lọ sọ́dọ̀ Ọlọ́run wa. Ọkọ ìyàwó ni mo rí kí a bẹ̀rẹ̀ sí ní wò báyìí pé níbi tí ọ̀rọ̀ gbé dé yìí, ìdájọ́ ti bẹ̀rẹ̀ báyìí nígbà tó bá dé ọ̀dọ̀ Ọlọ́run ọba wa. Ohun méjì ní í ṣe Ọlọ́run ọba mi ní kàyéfì. Ọmọ 40 ọdún èyí tí a bá ní inú àlàáfíà afẹ́fẹ́ rere sí ọmọ 100 ọdún èyí tí a bá nínú iná. Ṣé àyè ní òsínbó tó ní láti sin Ọlọ́run ọba? Kò mú ránṣẹ́bìnrin láti lọ dé èrè o, ṣùgbọ́n ó ti fi ikú ṣe kí ni o, ó ti fi ṣe àgbà wa. Ẹ jẹ́ kí a gbà wípé ìdájọ́ ó ń bẹ ní ọ̀run. Ìdájọ́ tó ránṣẹ́bìnrin ti bẹ̀rẹ̀ báyìí, tí wọ́n máa bẹ̀rẹ̀ sí ní jókòó, yóò gbé fáìlì síwájú wọn, wọ́n máa bẹ̀rẹ̀ sí ní yẹ̀wò ṣé ó yege ní àbí òyege, ta lẹni nínú yín, ẹ wo ọkọ̀ yín wò, ta ló yege nínú wa. Títí pé èmi tí mo bá ń sọ̀rọ̀ lónìí, ẹ jẹ́ kí a ṣe kí ni o, ẹ jẹ́ kí a máa gbàgbọ́, kí a sì máa ṣe ohun gbogbo déédéé, nítorí pé ìjọ kan òun ní irú eléyìí ó kan lúkálukú wa. Ẹ̀yin elétò síkú wa, ẹ bá wa. Ìbò sí rẹ̀ ọ́ ayé ẹ̀wọ̀ ìbò tí ń kọ̀rọ̀. Ẹ̀ṣọ̀rọ̀ ńlá tó ń tán èyí máa lé. Ẹ̀fọ́rọ̀ inú bá nǹkan jẹ́ ìkà ayé o. Ọlọ́rọ̀ inú tí yín máa pọ̀ àbí kí ńlá. Ẹ máa ká wọlé rí ọjọ́ ní o. Kẹ̀yà gbọ́ etí yín lè. Ẹjọ́ ń bẹ lọ́rùn àròkà ọ̀pẹ. Àròwá mi lójú tẹ́rẹ́ tẹ́rẹ́ tẹ́rẹ́. Ta ní ṣe mí o ẹ̀gbá ni.
ìjẹ́ àgbà ká mú àṣà rí nǹkan ṣe sí àmúwá ọlọ́run. dáàdì ẹ ṣe wọnú lé kẹ́ lọ rest. ọmọkùnrin. dáàdì ẹ lọ rest kẹ́ ṣe báyìí láti ní di ọ̀túnla ìyẹn ò ní kẹ́ni tó lọ ti padà wá mọ́ ìyẹn ò ní kí Fúnkẹ́ tún padà sáàrin wa àwọn tó wà nílẹ̀ bọ́lọ̀ ń ṣe máa bá yín jẹ́ kán tọ́jú yín ní kẹ́ máa rò. ọmọ mi ló yẹ ẹ̀kọ́ wọ́n pèrè tọwọ́ òtó ẹ̀wọ́n yé mi ló dé. Okay. Mommy. Daddy. Daddy ṣe ti wá nǹkan jẹ. Ebi ò pa mí. Uncle K èmi ò ní pẹ́ máa lọ torí mo fẹ́ lọ wo níyì ṣé ẹ kàn mí ṣọpẹ́ mójútó dáàdì àti mọ́mì. Mr. Tóyèbù ṣé ibi kò ṣe pàdé náà ni. Òkú ìwé náà tún gbé wá. Gbogbo ẹ̀ tún ẹgbẹ́ kúkẹ́ tí mò ń sọ pé kó máa rẹ dáàdì àti mọ́mì ẹ̀wọ̀n tẹ́yìn náà tún ti rẹ wọlé. mo dẹ̀ ṣàlàyé fún bàbá nẹ̀ pé bàbá nẹ̀ jẹ́ ká kọ̀nẹ́tà yìí ní èdè English tó jẹ́ pé everybody no ma understand ó sọ pé Yorùbá ló fẹ́ please. bàbá ẹ má jẹ́ ń wojú yín. o ti wo náà tánà. ẹ má jẹ́ kí n wojú yín rárá because agbára yín ni mo fi ń wọ̀ yín lẹ́sìn ṣe dúró síbẹ̀ bíbẹ̀ kọ́ máa ti lẹ́yìn náà jáde ń sìn. don't do that. I will do that máa lẹ́yìn náà jáde ń sìn. ṣé ẹ mọ ratification nǹkan tí wọ́n ṣe yẹn ṣá wọ́n kọ lẹ́tà sí mi wípé tẹ́mi ò bá fẹ́ fojú sunkún ọmọ ákàtì mo gba lẹ́tà lọ́mọ mi kú ẹ wá sọ pé àwọn kan lọ́kọ lẹ́tà kí ni gbogbo ìtumọ̀ yẹn. ní Yorùbá mi ló ní accident náà nà Yorùbá mi ló ní accident náà nà ló sọ kò. àwọn ni wọ́n kọ lẹ́tà yẹn tó dẹ̀ wà nínú wọn náà ṣe yẹn bíbẹ̀ kọ́ àwọn ilé ìyàwó mi ò ní máa tẹ́ bá mọ nǹkan tí wọ́n wà sí mi lára nílé yẹn ẹ̀yin kan ẹ̀rí lè fojú gbà. bọ̀ tí mo bá ní kí mi dọ̀bá nẹ̀ kí mi bẹ́ ó wà forbidden o ṣé kí mi dọ̀bá nẹ̀ kí mi. èmi kọ́ lẹ́ máa dọ̀bálẹ̀ fún ẹ lọ bá wọn. please. a ní kẹ́ lọ bá wọn. wọ́n mo fẹ́ pè fún níjì bàbá. a ló ní kẹ́. ẹ̀wọ́n yé mi ló dé. Okay. Mommy. Daddy. Daddy ṣe ti wá nǹkan jẹ. Ebi ò pa mí. Uncle K èmi ò ní pẹ́ máa lọ torí mo fẹ́ lọ wo níyì ṣé ẹ kàn mí ṣọpẹ́ mójútó dáàdì àti mọ́mì. Mr. Tóyèbù ṣé ibi kò ṣe pàdé náà ni. Òkú ìwé náà tún gbé wá. Gbogbo ẹ̀ tún ẹgbẹ́ kúkẹ́ tí mò ń sọ pé kó máa rẹ dáàdì àti mọ́mì ẹ̀wọ̀n tẹ́yìn náà tún ti rẹ wọlé. mo dẹ̀ ṣàlàyé fún bàbá nẹ̀ pé bàbá nẹ̀ jẹ́ ká kọ̀nẹ́tà yìí ní èdè English tó jẹ́ pé everybody no ma understand ó sọ pé Yorùbá ló fẹ́ please. bàbá ẹ má jẹ́ ń wojú yín. o ti wo náà tánà. ẹ má jẹ́ kí n wojú yín rárá because agbára yín ni mo fi ń wọ̀ yín lẹ́sìn ṣe dúró síbẹ̀ bíbẹ̀ kọ́ máa ti lẹ́yìn náà jáde ń sìn. don't do that. I will do that máa lẹ́yìn náà jáde ń sìn. ṣé ẹ mọ ratification nǹkan tí wọ́n ṣe yẹn ṣá wọ́n kọ lẹ́tà sí mi wípé tẹ́mi ò bá fẹ́ fojú sunkún ọmọ ákàtì mo gba lẹ́tà lọ́mọ mi kú ẹ wá sọ pé àwọn kan lọ́kọ lẹ́tà kí ni gbogbo ìtumọ̀ yẹn. ní Yorùbá mi ló ní accident náà nà Yorùbá mi ló ní accident náà nà ló sọ kò. àwọn ni wọ́n kọ lẹ́tà yẹn tó dẹ̀ wà nínú wọn náà ṣe yẹn bíbẹ̀ kọ́ àwọn ilé ìyàwó mi ò ní máa tẹ́ bá mọ nǹkan tí wọ́n wà sí mi lára nílé yẹn ẹ̀yin kan ẹ̀rí lè fojú gbà. bọ̀ tí mo bá ní kí mi dọ̀bá nẹ̀ kí mi bẹ́ ó wà forbidden o ṣé kí mi dọ̀bá nẹ̀ kí mi. èmi kọ́ lẹ́ máa dọ̀bálẹ̀ fún ẹ lọ bá wọn. please. a ní kẹ́ lọ bá wọn. wọ́n mo fẹ́ pè
Foníjì bàbá. Ta ló ní kẹ́ wọlé? Níyì. Ta ló ní kẹ́ tún padà wọlé? Lọ́gbọ̀n pọ̀pọ̀ bí mo ti ní wí náà, ọ̀tẹ̀ gbà mí gbọ́ yé mi kọ́ ni mo pa ọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀ fẹ́ sọ́lẹ̀. Níyì. Ẹ̀yin kọ́ lẹ pọ̀ ọmọ àtìyàwó mi. Àjẹké lánàá, ọmọ kú lẹ́nu. Ta ni mọ̀ ẹgbẹ́ àjẹ́ àtókè lánàá ló pa ọmọ èmi jẹ? Ẹ̀kọ́ lẹ́tà ìbànújẹ́ sí mi bẹ́ẹ̀ yẹn. Lẹ́yìn yẹn dẹ̀ rí ìyàwó mi kú, ọmọ mi kú. Ṣé èmi kí mo rè ọ́ dàgbà? Ìgbì a máa bẹ̀rẹ̀ lẹ́tà kí gẹ́gẹ́ kí a bẹ́ kọ́. Ó ní kí màmá mi kọ́ ọkọ̀ ọ ní kékeré. Òun ni mo fi bẹ̀rẹ̀. Mi ò mọ̀ ní òwá kúrú bẹ́ẹ̀. Ẹ má pariwo mi sọ̀rọ̀ pé ọ́fíìsì mi báyìí. Kí ni máa gbà nínú kí ni máa yí ara mi jẹ́? Oníṣìí nǹkan kọ́ yé. Mi kọ́kọ́ sínú rẹ̀ yìí kí ọba fẹ́ fojú sunkún mi. Èmi bàbá rẹ̀ mo dérù bọ̀ ọ́ ni. Mo dá pàǹpá bọ̀ ọ́ pé gbogbo wọn mímú kò mí kí mẹ́rin ọwọ́ rẹ̀ kí mo lè pèpè kí ẹ lọ. Ni mo láwo ìgbé ọba rí yìí mo fẹ́ kú. Mo mọ̀ yóò wá sáré alẹ́. Gbogbo àyájọ́ kí mo pè sínú lẹ́tà yẹ kí mo fi mí ibi kúrò lórí rẹ̀. Jákujàku lọ́kọ̀ ni ikú lẹ́gbàdé lórí ọba. Mo fi ṣàdúrà kò wọ́n ni ẹ̀kọ́ bẹ́ẹ̀ kọ́ wọ́n lọ́kọ̀. Tí ẹ bá rí mi láàrin ọ̀sẹ̀ kan àbí tí ẹ gbọ́ pé mo rọ́yàn sí yín ṣé kò yẹ kẹ́ mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ nígbà yẹn àbí mo bísí mò ń ṣe kankan lọ́wọ́ ni ẹ wá gbé lẹ́tà ẹ̀kọ́ lẹ́tà àbànújẹ́ sí mi bẹ̀rẹ̀ ṣe kọ́nà ló rẹ̀ ṣe ń ṣẹlẹ̀ ọmọ mi ó kú ìyàwó mi náà ó ṣaláìsí ẹ wá síbi ẹ wá ń ṣe àtótó olùkọ́ ẹgbẹ́ ẹ̀yìn kọ́ lẹ ṣe kinní kan èmi ò fẹ́ ní kankan ṣe pẹ̀lú fámìlì kankan mọ́ ṣé yín mi ò rẹ̀ fẹ́ rẹ́yìn gan mọ́ níbí báyìí. wo máa wọ̀ yí gbogbo mo ti fi ṣe èyí sí yẹn kí ọ gbàgbọ́ àmọ́ òkú èrè ilé èrè ìfẹ́ á dá dáadáa oníwọ̀ mi ebi kọ́ bá yá kọ́ bá pẹ́ náà èmi náà adágbàdàgbà màá dé jíṣẹ́ màá jábọ̀ ohun mo gbé ní ayé ṣe bí mo ti ṣe gbogbo òun ọmọ àmọ́ láwọ̀ mi ò wò mí dáadáa wò mí èmi ò tó kòró ògùn ọmọ jíbu tábà oògùn kọ́ jẹ́ mọ̀ lọ́wọ́ nínú kí ìyàwó rẹ̀ kú kọ́mọ rẹ̀ kú pé kí ló rẹ̀ bàjẹ́ bí ọtọ́ fi tọ́jú mi tó ẹgbẹ́ ọ̀rọ̀ mi làbára ẹgbẹ́ mi rè gún èmi sámúsì ní olóòpẹjọ bí mo ti mílẹ padà sí abúlé kí mi má délé pé bẹ́ẹ̀ láàrin èrò òkú ọ̀rọ̀ kọ́ mọ́ jẹ́ mi délé torí mo ti rè ọ́ kékeré náà ni mo ti gbé ọdún mo ti mi tọ́jú rẹ̀ ọ̀dà àdégbé ọ̀nà Olódùmarè náà fi bẹ̀bẹ̀. èmi náà dá gbogbo. àwọn ìgbà rẹ̀ náà ọ̀gbọ̀n nígbà tí wọ́n pé ẹ̀ mọ Yorùbá kọ kí ló dé tẹ̀. Resignation letter mi nìyẹn. It's not true. So you're actually going to resign? Tó bá jẹ́ nǹkan tí màá ṣe nìyẹn tó máa jẹ́ kí peace reign nínú ilé wa tó máa jẹ́ kí inú ẹ̀ dùn àti èmi náà so be it. I don't know what to say. Thank you. Eshegun, thanks so much, darling. Láàrin tó pẹ́ èmi ti dérú ó ti ṣọdí àná. Traffic wà lójú ọ̀nà. Ẹlẹ́jìn. Kí ni dé tó jẹ́ anything? Mo ti wá òkè báyìí. Okay. Adéníyì, mo rò pé ọmọ ẹ̀ Yéwándé yẹn, ó máa bẹ́tà kó wà lọ́dọ̀ sísá tó bá máa wá dúró sí town. Dànkó dúró sọ́dọ̀ grandma ìyẹn mother in law ẹ̀ bọ́tá wípé wọn ò ní dúró sí town mo fi pé mi náà lè play role yẹn èmi náà lè tọ́jú ẹ̀ so yẹn mo sọ pé màá bẹ̀ discuss. Well,
ó ṣe but mo máa ń láti lọ rí mother-in-law mi again láti lè sort ọ̀rọ̀ ẹ̀ so nǹkan tá a bá resolve ló máa determine ọ̀dọ̀ ẹni tí yóò wá ń dé máa wà but ọlọ́run akọ àmọ́ ṣẹṣá ìran. Alright, kí wàá ló dé sí bóyá kí n get take away àbí kí n lọ dáná fún ẹ lẹ́yìn. Èmi ṣì wà okay báyìí I'm enjoying the atmosphere so jẹ́ ká kọ̀ ṣe wà báyìí náà àbí tó bá máa get drink bóyá kí n mú kàn bẹ̀rẹ̀ mú drink wá. Kò bí sí pé mo ní much láti sọ fún yín náà bọ̀gbà tí mo pè yín lánàá tẹ̀sán pé máa resume sí ọ́fíìsì lẹ́nu òun ló jẹ́ kí n wá. Mo ní kí wá béèrè alpha nípa ọmọ yín tó wà lọ́dọ̀ mọ̀dá yín lọ yín. Ẹ̀rọ ó ṣì wà ń bẹ́ẹ̀ ó ṣì wà lọ́dọ̀ wọn. Since tèmi ò ṣe nǹkan tó pọ̀ lọ́wọ́ sìn mo ní bóyá kí n wá sí ọ̀dọ̀ yín kí n máa wá take care for the meantime. Well, mo bá àwọn sista náà sọ̀rọ̀ màmá Àbíkẹ́ so àwọn náà máa wálé weekend mọ̀dá-in-law mi láti lè sọ bí a ṣe máa mọ́ ọmọ mi wá sílẹ̀ but bí a ta bá ti parí tó bá ti decide nǹkan tó fẹ́ ṣe máa jẹ́ kó gbọ́ ó ṣe gan I'm very grateful. Bọ̀dá mi nífẹ̀ẹ́ kẹ́ ẹ ronú mọ́ nípa ọ̀rọ̀ àǹtí Fúnkẹ́ or whatever ẹ jẹ́ ká gbà pé bọ́lá ń ṣe fẹ́ kó rí nìyẹn and mo gbàgbọ́ pé irú ẹ̀ ò tún ní ṣẹlẹ̀ sí family wa mọ́. àmín tó bá yẹ mọ̀ ronú ni mi ò ní rí zoom office so gbogbo nǹkan báyìí mi ti kà á sí àmúwá ọlọ́run so life continues. so bó bá ṣe jẹ́ ṣàmà jẹ́ kó gbọ́ ẹ̀. ẹ jẹ́ kí mi tètè máa lọ. all right o ṣe gan o ṣe díẹ̀. ó rà ọ̀sán. o ṣe take care. Yeah. Baba. Shut up, guy. Iṣẹ́ ń lọ. Ẹ̀lẹ́ràn, ẹ̀pẹ̀lẹ́. Ẹ̀pẹ̀lẹ́ o. Wá ní. Ariwo ẹ mọ́. Àmín. Ṣé kò lè ṣá? Ẹ jókòó. Ẹ ṣe sá. Shaman. Yeah. Ṣé rí èmi tẹ́ ń pè mi ṣe ọmọ kékeré o ṣàǹgbọ́ ẹ̀yí fáyí ẹ ṣọmọdé ẹ ti sleeping ọ̀gá ṣàǹgbọ́ ṣé rí ìgbà lọ́mọ yìí ti kọ́kọ́ kú làkọ́kọ́ yẹn wọn ló yẹ kẹ́ ẹ ti jí ṣàǹgbọ́ kó tó di pé ìyàwó tó kú ṣùgbọ́n àwọn àgbàlagbà wọn pòwé ẹ̀ kan kò sí nìjì rẹ̀ yìí sí pánsá òfura pánsá jáná wọ́n tọ́ sọ síwájú pé àjà òfura àjà dìn wọ́n tọ́ fi kún ìsìnbó nílé ò bá fura ó lè ṣetán láti páàkì lọ́dọ̀ ẹ lọ pápátá ṣàríjọ́ tá a wá kí lílé ẹ ní ń gbọ́ discussion àwọn fámìlì kìyàwó wọn ẹ ti kì í fáífáí ọbẹ̀ sílé sọ̀rọ̀ sọ̀tún sòsì mo wojú àwọn ará abiṣẹ́ làjọ lọ síbẹ̀ bẹ́ẹ̀ mo ṣọ̀rọ̀ kò sínú mo gbé tọ́wì ọ̀gá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lé bínú sí mi pé èmi ṣàkọ̀wé ìpètè yìí àbíkẹ́ fojú ara ọkọ̀ wò mí ẹ jẹ́ mú yín tráfùlù bí n bá mú yín dé ibi tá ń lọ yẹ bí n bá mú yín dé tráfùlù wọ́n á ṣàlàyé gbogbo ibi tí ásídẹ̀ǹtì tó ń ṣẹlẹ̀ sí ibi tó ti wá wọ́n á ṣàlàyé gbogbo ẹ̀ka dára wí. so bàbá nǹkan ìsọ́nsì ni pé gbogbo àjálù yẹn ikú ọmọ mi àti ìyàwó mi pé àwọn kan ló wà ń jẹ. Shaman ṣe rí ẹ̀ṣẹ̀ kan kì í dédé ṣẹ́ olóòníyàn lè yí ṣẹ́gbọ́ torí ọlọ́run mo fẹ́ ká ẹ̀rù ká tẹ̀lé mi lọ síbi tráfìlì mẹ́mú yìí lọ ẹ̀ yé. ó dáa ẹ ṣe gan màá rò ṣe so ohun tí mo bá decide màá jẹ́ kẹ́ gbọ́ ọlọ́run á dẹ̀ tún lé àtọ̀nà tí yín náà ṣe. àṣẹ ìgbólí
ẹ ṣeun ẹ̀rẹ̀ kú àgbà bó bá ṣe jẹ́ṣá lórí gbogbo ohun tá a jọ sọ màá jẹ́ kẹ́ gbọ́ ṣe gbọ́ ẹ ṣeun gan. ẹ̀mí àjẹ́ ló máa ràn yín létí. no problem ẹ ṣe ẹ máa yá ṣe. ṣáàmà ẹ mẹ́ bínú sí mi o mo fẹ́ kẹ́ stop ronú ẹ stop ní pátápátá ẹ máa ronú rárá ṣẹ́gbọ́ ṣẹ́ra náà ló ṣe ṣẹ́ra àwọn kọ̀ńdọ́tọ̀ ọ̀sọ̀rọ̀ ọkàn fún wa ọ̀sibíyàn bá mi ronú bó bá mi ronú ọ̀sẹ̀ pant ẹ̀jẹ̀ ọkàn a máa short lára ẹ everyday ẹ̀yẹ́ tó yọ lọ ẹ máa ronú. bàbá ẹ ṣeun Ọlọ́run jẹ́ ká rú ẹ mọ́. ẹ padà sẹ́yìn sẹ́yìn mọ́. àdúrótì láti ọjọ́ láti ìgbà tá a ti parí 40 days tí kò dẹ̀ sí nǹkan kan lẹ̀ mo ní kí n wá sọ fún yín pé ó máa wù mí láti mú ọmọ mi sọ́dọ̀ so that I lè continue school. ọmọ wo. ọmọ mi. ṣé ọmọ Fúnkẹ́. bẹ́ẹ̀ ni mà. tá a fẹ́ máa tọ́jú ẹ̀. mọ́mì torí ẹ̀ la ṣe mú àwọn àǹtí wá láti ilé wọn ò dẹ̀ níṣẹ́ méjì jì kí wọ́n kàn máa bá wa wo ọmọ lọ wọ́n á dẹ̀ tọ́jú ẹ̀. níyì ó máa láyà o ó láyà gan-an ni ẹrú ò tiẹ̀ bẹ̀ ìwọ wọnú ilé wa bá èmi pé ó fẹ́ mọ́mọ́ lọ́bọ kì í ṣàwọn ẹbí ẹ ló pa ọmọ fún mi ni ìyẹn ò tún tó wọ́n tún pa Fúnkẹ́ tèmi ìyẹn ò tó yín tí ẹ̀ wá náà níyì ìwọ kọ́ ló jẹ́ ká mọ̀ pé bàbá kan lúfẹ́ àbí kílẹ̀ tí ń pè ìkan náà àwọn ẹbí ẹ̀ ìyẹn ò tó yín ẹ wá ẹlẹ́ẹ̀ tún fẹ́ mú ìkan ṣoṣo tó jẹ́ pé òun ni mò ń wojú ẹ̀ ẹ fẹ́ tún gbé fún ìyá nífẹ̀ẹ́ kan kó fi rúbọ ńbọ náà ti ń gbọ́ yẹn. ẹ wo ìyàwó ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ sẹ́rọ yìí o sẹ́ni wọ́n ní bẹ́yẹn bá ní bẹ́jọ bá ṣe gùn torí òun ṣe dáná rẹ̀ yóò sún lé àwọn ìsìn ìkún rèwerèwe ńlẹ̀ tiwa bẹ́ẹ̀ bá kú lẹ́gbẹ̀rún 6 ọdún àwọn amọ́ró tó wá lọ sán kú ni tábọ́ wá ẹnìkan tó bá wá kú rèwerèwe efurasí bí tó ń ti ń gbé nǹkan kan bọ̀ láti ibì kan kéṣe ìdílé tiwa. ní ìdílé tiwa ọ̀hún kún rèwerèwe wọn kì í sọ́kú a máa ń gbọ́ a máa ń tọ́ gidi gan ni tí ì bá ṣe pé fámìlì yín tẹ̀tí mọ́ wọn tẹ̀ pa gbogbo ilé ìta àsọpọ̀ náà bá máa sọ lẹ́yìn. ẹwọ ẹjọ́ bá wá ní sùúrù sẹ́nu pọ̀ kí òkú ló kú lè ra ọmọ ní lọ́mọ kí lè fẹ́ sí lọ́mọ báwọn ẹ̀kan ní kí n wá gba ọmọ. ẹ̀tọ́ wọn wá béèrè fún kí tó sì jẹ́ nǹkan tí wọn fẹ́ gbà lọ́wọ́ yín ṣọ àwọn àgbọ̀mọ wa ká tó lọ́wọ́ àyìn. àǹtí ilé àná la wà ẹ jókòó. kò burú. mọ́mì a mọ̀ pé inú ṣì ń bí yín sìn ní ṣóyè yín sìn á lọ àtúnpadà wá ẹ bá wa dàrú bó ṣe yẹ kó rí nìyẹn ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ mà Ọlọ́run àdó tì yín ẹ jẹ́ ká lọ. à ń padà bọ̀ o à ń padà bọ̀ ṣe ti gbọ́. Uncle, how are you? Mami. ó máa gbọ́. Kí ló wá ṣe? wọ́n mà ní àwọn tún fẹ́ wá gba ọmọ Fúnkẹ́ kan ṣoṣo tó tún kù wọ́n tún fẹ́ gbà lọ́wọ́ mi. wàá mú ọmọ lọ́dọ̀ yìí wọ́n ya wèrè ni. kò máa yé mi o. àbí wọ́n sì lè yà wàá mú ọmọ Fúnkẹ́ ẹ bá ti sọ ilé ìfún mi lójú wọn n bá ti yọ àdá sí wọn àwọn wèrè ilé in fact kan ni mo ti gbọ́ ilé ìkan tó jáde ni n bá sọ babalá ọ̀rọ̀ sí ilé tó yìí ń gbé yẹn mo yìnbọn lórí ẹ o mọ́mì àbúrò mi ló ní ilé yẹn èèlò lórí burúkú yìí ń gbà níjọ́ wo ló bẹ̀rẹ̀ iṣẹ́ náà àwọn ilé ìwòsàn iṣẹ́ ní tẹ́lẹ̀ gbà lálejò mọ́ ejò làwọn ilé tí ó tó yẹ kéèyàn bá sá fún tẹ́lẹ̀ bá ti gbọ́ ilé ìtẹ́lẹ̀ ni màá ti sá wọn yẹ́lẹyẹ̀lẹ kò sí nǹkan tí mi ò lè ṣe fún wọn ẹranko làwọn ilé yìí àbí kíkẹ́ ni mo tẹ̀ gbọ́ náà lọ. ṣọlẹ ti gbélé lọ sọ́dọ̀ mẹkáníìkì mo sọ. tó bá dìrọ̀lẹ́ máa gbé lọ fún mi. ìrọ̀lẹ́
tó bá gbé jáde tó bá takú sí títì anyway wọ́n á jọ tó ẹ̀yin méjèèjì. O gbé mọ́tò ẹ wọlé ni. náà mo páàkì ẹ̀ sí ẹnu ọ̀nà ọ̀bẹ yẹn mo kí. ṣé wàá pa ẹ kú ọgbà ẹ ti lọ ní. mo ń lọ ní ẹja rẹ mo ti bá ṣeré tó orin tó ń glow ni ẹni ò jẹ́ ìfẹ̀yìn méjì mi so I'll talk to you later. Yeah? All right. Take care. All right. All right. Ó dàbọ̀. ọ̀rẹ́ mo ti ṣe oríire àti ìyàwó very soon kọ́ ló ń kó gbà fún mi. àmì o. ọ̀rẹ́ mi níyì a ní máa bára wa rìn ká má tura wa bó tọrọ sọ. n tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ náà kọ́lọ́hún kó bá wa fi lè ṣe àṣemọ́. n tó dẹ̀ ṣẹlẹ̀ yìí ilẹ̀ ti ta sí o ti pẹ́ lẹ́yìn tó bá wà wá tá à ń bára wa rìn bó ṣe ọjọ́ kan àbí méjì ọ̀rẹ́ mi tó wà lọ́wọ́ tún yà á gbà lọ́wọ́ wa. ó bá mi sọ̀rọ̀ kan ó dẹ̀ máa bẹ́ẹ̀ sọ tó bá dẹ̀ ti sọ máa fẹ́ kó o gbà ṣó yí ẹ ń sìn òun láti wáyàwó ọjọ́ ìlú. sísọ ò tó gbígbọ́ bàbá mi ní ó sọ̀rọ̀ ọlọ́rọ̀ tékétéké ọlọ́rọ̀ fún sọ tá a bá bá sọ tó bá gbà ibẹ̀ ló nìkan lọ́wọ́ tó fi ń pàrọ̀ rẹ. ta ni ẹ. ìbídùn. ìbídùn ìbídùn ọmọ Ìjẹ̀bú ogun pọ̀ ẹ̀fẹ́ kí n kú kẹ́ lọ Ìjẹ̀bú. alright tó bá ní Ìjẹ̀bú burú àbúrò mi ó lọ́ọ̀rẹ́ kan ọmọ Ẹ̀gbá ni ṣóyẹ ń sin bóyá kábẹ́ bá sọ̀rọ̀. àwọn òun wéru kí ni ìyàtọ̀ Ẹ̀gbá àti Ìjẹ̀bú ìwé wọn pẹ́ gbàrà máa ń pọ̀ kọjá yé ni ní olú Ẹ̀gbá. èmi ní àbúrò mi ọ̀rẹ́ kan wà pa ọmọ Ìjẹ̀ṣà ní jẹ́ ká fún ẹ̀yìn ẹ̀ kó dẹ̀ tó ń fẹ́ títí. Ìjẹ̀ṣà àbí ògbọ́n wọ́n ṣe dún létí wọn náà ni mo rò pé ò lẹ́ experience Ìjẹ̀ṣà. àgídí mi ò lè máa ágì lójoojúmọ́ àwọn Ìjẹ̀ṣà wọ́n máa ẹ̀ẹ́tẹ̀ ní ẹ̀ẹ́tẹ̀ ẹ máa ga tó ra nínú ilé mi mi ò lọ Ìjẹ̀ṣà. alright ṣé o mọ rútì mi ọ̀rẹ́ wa tó joyè nífẹ̀ẹ́ ìgbà tá a lọ bá ṣe oyè wọn náà wà àwọn ọmọ tá a rí jẹ àwọn ọmọ sùn wọn ṣan wọn dẹ̀ tún sọ pé ọmọ olóòmọ lú àwọn ní gbogbo àwọn girls yẹn tí a bá bá sọ̀rọ̀ kó bẹ́ẹ̀ wá kan tó máa mọlé àtọ̀nà náà àwọn girls yẹn tó bá mọlé ẹ̀ kó bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ìyàwó dé. ìfẹ́ tàbá ṣe wedding lẹ́nu Ọlọ́run jẹ́ kó wà nílé yẹn fún 6 months wọ́n máa ń kọ́kọ́ ní ìyá jẹ́ wà bí ṣe wà yìí kì máa wá wàhálà kiri. kò burú Bùkọ́lá girlfriend mi ọ̀rẹ́ ọmọ Ìkòròdú ìyẹn ń kọ́ ṣé kí n bá ẹ wọ̀ ọ̀gá. Ìkòròdú ọ̀gá ṣé yàrá àwọn ọkùnrin mẹ́rin báyìí wàá rò pé wọ́n ń kú àbí kíní ni wọ́n ní òòdù mọ̀ pa àwọn àlejò ń bẹ́ẹ̀ lèyàwó ẹ̀ mi ò lọ Ìkòròdú mi ò lọ Ìkòròdú. ok ṣé wọn pé kò la wà ń sin aṣọ ilé àsọtọ̀ ojú ẹ̀ kéèkó wà á mọ àwọn ọmọ ẹ̀ dáadáa ṣé wàá fẹ́ kàn lẹ́kọ̀ọ́. Èkó for sure ṣé owó tí mo máa fi ra lace àbí gold ni ó wà lọ́wọ́ mi sìn àbí kí n kọjú mọ́mọ́ mi kí n máa tọ́jú ẹ̀ mi ò Èkó ti láìkí fáàrí àṣejùjù. tá a bá wí ká tó fọ̀ wá tí lónìí lọ Ìbàdàn àwí ká tó fọ̀ wá tí lónìí lọ Ìbàdàn ó ṣe kúkú fẹ̀ kàn mú ìyàwó kan wá láti bẹ̀. dàbí ìwò mọ́ láìpẹ́ ṣá wọn bá àwọn Ìbàdàn wọ́n kàn máa ń yí ọ̀bá ẹ̀ báyìí ò ní mọ wájú ò ní mọ èyí wọ́n máa they are never straight mi ò lọ Ìbàdàn. ìgbà nípa ní kàfé ọmọ ó fẹ́ bá ẹ wáyà nìkan ṣe. ọ̀rẹ́ mi kò rí bẹ́ẹ̀. ọ̀dà tó bá fẹ́ kàn bíìsì ní kókò dúdú mo ní ọmọ Ìlọrin kan bí iṣẹ́ mi lọ́wọ́ ọmọ dáadáa rẹ̀ ní káwa lè vouch fún pé inú òbí tó dáa ló ti jáde wá ọmọọṣẹ́ mi ni mo lè bá ẹ. Ìlọrin jàǹbá Ìlọrin pọ̀ jàǹbá wọn ti pọ̀ ju wọ́n máa fi yí ẹ lágbòdà ni wọ́n kàn máa bẹ̀rẹ̀ rìn náà ni jàǹbá wọn ti pọ̀ ju bóyá kí n kàn déédéé wọ̀ kí n ṣàwà báyìí kí n máa tọ́jú ọmọ mi because kò sẹ́nibọ̀dì tó lè take a place ìyàwó mi. bóyá lọ sọ́nà ọ̀run lọ. ṣé wàá lọrùn sọ́run wà lọ mú ìyàwó torí aṣọ ilé wa ní kò sí aṣọ tọ̀hún wa ní kò gbá aṣọ sí. Ìlọrin ẹ̀ tiẹ̀ wá jìnnà sí.
ṣáà láti gbogbo orúkọ báyìí ṣá. Táíwò ṣé orí nǹkan tí Jùmọ̀kẹ́ ṣe ṣé ò tí rí o. Ìbídùn ní sùúrù ó máa tó dé ṣó ti gbọ́ nǹkan tẹ́mi kan máa sọ fún ẹ ni pé ìwọ náà pé òǹkù níyì kó bẹ̀ wọ́n pé kán fún ẹ ní some minutes pé wàá wá bá wọn. Hello. Hey, I'm so sorry. Jọ̀ọ́ má bínú díà. Ṣáà fún mi ní 20 more minutes máa débẹ̀ yẹn jọ. Báwo ló ń ṣe báyìí náà? Kò dá mi dúró síbi látẹ̀kùn. Mi ò lè máa jókòó síbi bíi new sound sọ in 20 minutes bẹ̀ náà ẹ̀ mo ń lọ́n tèmi nìyẹn. Excuse me, ṣé orí pa bàtẹ́ni jẹ́ ìwọ bèbí ìṣá? Kí ló dé kí ni mo ṣe fún ẹ náà? Ó sọ pé kí n fún ẹ ní 20 minutes pé o fẹ́ gbọ́ mọ́tò jáde. Ó lọ fún 2 hours. Kí ló dé náà? Kí ni mo ṣe fún ẹ? Ìbídùn má dàrin mi àti ọkọ mi rú. Iṣó ti yí ẹ. Ẹ gbà mí tó pé mo gbé mọ́tò ẹ jáde fún 2 hours ló ń sọ̀rọ̀ sí mi báyẹn. Tí bá gbé mọ́tò ẹ jáde fún 24 hours ṣé ẹ̀kọ́ lẹ́nu àti sọ̀rọ̀ sí mi ni? Adéníyà àbí kí ló ń jẹ́ ń sìn tẹ̀jú Romeo and Juliet tẹ̀jọ́ ń tẹ̀lé ara yín. Ta ló sọ ẹ́ dìyàwó ẹ̀ ṣáàtì wọn mú gángan ṣóṣẹ́ ilé kan náà tèmi ni ó wá dúró ń sìn ó sọ̀rọ̀ sí mi Adéníyì tẹ̀jọ́ di tọkọ-tìyàwó ń sìn ta ló gbalẹ̀ ẹ̀ fún ẹ èmi kọ́ ni mo poison ìyàwó ẹ̀ fún ẹ. ṣoṣoṣo ọ̀pọ̀ máa ń lọ èmi kọ́ ló máa ń mú mi. báwo ni mo ṣe ń ṣe báwo ní sùúrù náà. ká tẹ sọ pé Ìbídùn ń bínú ìwọ náà jẹ̀bi ọ̀rọ̀ tó sọ yẹn ti pọ̀ jù kálàlejò ń bọ̀ ń sìn gbogbo nǹkan tó sọ yẹn kan wá gbọ́ àti pé pàápàá jẹ́ kí èmi sọ nǹkan kan fún ẹ nǹkan tó bá jẹ́ àṣírí láàrin ọ̀rẹ́ méjì tínú bá ń bíyàn àbí téèyàn bá ń jà kò dá kéèyàn máa tú síta o ṣó ti gbọ́ ń sìn owó Ìbídùn wọ ni màá bẹ̀ má bínú ṣó ti gbọ́. ó lè rò yẹn rárá. ó ti tó má bínú gbà ọkọ rẹ oyè ó ti tó ẹ̀jẹ̀ àbẹ̀ ẹgbẹ́ wọlé náà. Well, I don't know. Ó ti ṣe díẹ̀ láti ń kanlẹ̀kùn. But mo kọ̀ rí pé ẹ̀ ń sùn ni. So, I mean, ìgbà tí mo délé, ìyàwó mi ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì fún mi. Mo dẹ̀ ti bá wí, ẹ mọ̀ pé àmì wọn kì í bá no matter what wọn bẹ́ẹ̀ gbé èèyàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. So, ẹ má bínú. Ẹ gba ìwé mọ́tò yìí. Commercial vehicle ni. Commercial registration náà la lè ṣe síbẹ̀. So kọ́kọ́rọ́ rẹ̀ ìwọ̀n tẹ́ bá fẹ́ kún sí taxi ẹ lè kún àbí ẹ bá dẹ̀ fẹ́ fílẹ̀ bẹ́ẹ̀ kẹ́ máa fi kọ́ run around no it's the same thing. So torí Ọlọ́run mo fi yọ́nà Ọlọ́run bẹ̀yìn ẹ̀kọ́ bá mi dáríjì lọ́sọmọdé ló ṣe bẹ̀ wọ́n náà. ẹ̀mí ẹ̀ náà fún àti pé káàtì ara yìí ọkọ mi ní kẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ ṣàmọ̀ pé mi ti resign for now so òun ló rà á tó ṣe everything ní má bínú ẹjọ́ tó gbówó pọ̀ lọ́wọ́ mi ní time tẹ́ fi sọ̀rọ̀ yẹn ló jẹ́ kí n sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹjọ́ ẹ dáríjì mi sá. Rọ̀mọ́lá ń kọ́. Rọ̀mọ́lá wà nílé náà. Rọ̀mọ́lá wà nílé. But at the same time tó bá dẹ̀ jẹ́ ti ìlú òyìnbó yẹn náà ló ṣe wà lọ́kàn yín àbí àṣìlẹ̀ òṣè kankan towards yẹn náà. Iṣẹ́ tó àkọ́kọ́ ṣe fún mi rẹ̀ ó mẹ́lẹ̀ ìrẹ́lẹ́ nìsín fi sí gbèrí rẹ̀ sórí àìní tó àárín wọn ohun tí ó mú jáde ó rí o bó bá ti wá rí bó bá tẹ Ọlọ́run má bọ̀ a jẹ́ pé bí similar abẹ́rẹ́ sẹ́ gbà kò jù bá ń lọ fi sí gbèrí kò sùn tó bá ti rí bó bá ti tẹ Ọlọ́run má bọ̀ á sí ẹ̀ṣẹ̀ pàpà olúwa.
ṣé wípé tí n bá kẹ̀yìn àbúrò mi àti ọkọ rẹ̀ síra wọn àwọn àjálù báwọn ìní wọn ṣẹlẹ̀ nínú ilé wọn. ó mà dá kéèyàn láròjinlẹ̀ o. Olúwa mo dúpẹ́. ọlọ́gbọ́n ló lè yẹ o máyégún tó ti gbé ṣe.